Ilé-ẹjọ́ kan eléyìí tó ń gbọ́ ẹ̀sùn ìwà ìfipábánilòpọ̀ àti ìwà ipá míì eléyìí tó fìdí kalẹ̀ sí Ìkẹjà ti rán olùdásílẹ̀ ìjọ Ireign Christian Ministry Feyi lẹ́wọ̀n gbére lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọ ìjọ rẹ̀ kan lòpọ̀ ní ilé rẹ̀ tó wà ní agbègbè Lekki. Onídàájọ́ Rahman Oshodi nínú ẹjọ́ tó dá lọ́jọ́ Jímọ̀ Friday ọjọ́ 26 oṣù kìíní ọdún 2024 ó ní olùṣọ́ àgùntàn náà jẹ̀bi ẹ̀sùn pé ó fipá bá ọmọ ìjọ rẹ̀ obìnrin kan lòpọ̀ eléyìí tí wọn kò fi orúkọ rẹ̀ léde. Gẹ́gẹ́ bí ohun tí arábìnrin yìí ṣe lálàyé fún àwọn oníròyìn, ó ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara lòun ń gbé, ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn Feyi pé òun wá sí olú ìjọ náà tó wà ní ìlú Èkó níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó ní Daniels lòun yóò fi ìyà jẹ òun torí pé òun kọ̀ láti wá sí ìpàdé àwọn òṣìṣẹ́ kan tí wọ́n ṣe tó sì ní kóun máa lọ sí ilé òun ní Lekki. Nígbà tí arábìnrin yìí dé ilé Daniels, ló ní Daniels ní kóun bọ́ aṣọ òun torí ó fẹ́ na òun ni. Nígbà tó ń tẹ̀síwájú nínú àlàyé rẹ̀, ó ní nígbà tó di ọjọ́ kejì táwọn wà nínú yàrá ìgbàlejò Daniels ló tún ní kóun bọ́ ara sí ìhòòhò tó sì fipá bá òun lòpọ̀ fún 30 ìṣẹ́jú gbáko tẹ́jẹ̀ sì ń dà lójú ara òun. Ọdún 2022 ni arábìnrin ọ̀hún lọ fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó wà ní Alágbọ̀n ní ìpínlẹ̀ Èkó létí. Eléyìí ló sì ṣokùnfà rẹ̀ tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú olùṣọ́ àgùntàn Daniels. Ní ilé-ẹjọ́, Daniels ní òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun tó sì sọ wípé wọ́n pa irọ́ mọ́ òun ni. Eléyìí ṣẹlẹ̀ lọ́jọ́ 21 oṣù kẹwàá ọdún 2023 tó sì tẹ̀síwájú gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ìjọ rẹ̀ torí lẹ́yìn náà ló tún sọ àwọn àsọtẹ́lẹ̀ lóríṣiríṣi nípa ètò ìdìbò ọdún 2023. Pabambarì ibẹ̀ ni pé ó sọ àsọtẹ́lẹ̀ pé ààrẹ Tinubu yóò di ààrẹ Nàìjíríà ṣùgbọ́n àwọn ológun yóò mú ààrẹ sáhàámọ́ tí wọn yóò sì gba ìjọba. Ó ti tó oṣù 8 báyìí àsọtẹ́lẹ̀ olùṣọ́ àgùntàn Daniels kò wá sí ìmúṣẹ o. Wọ́n ti sọ olùṣọ́ àgùntàn Feyi sẹ́wọ̀n gbére lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọ ìjọ rẹ̀ obìnrin lòpọ̀. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín lórúkọ Planet Online TV. Ẹ like, ẹ comment kẹ́ ẹ sì tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa.